ẹ̀yin ènìyàn wa Ṣèyí Mákindé ọjọ́ wo lẹ fẹ́ kó àwọn ọmọ wọ̀nyí jáde ní àkàkà àwọn agbésùmọ̀mí àwọn ọmọ tí wọ́n kó ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ principal àti àwọn olùkọ́ tó kù àtàwọn ọmọ iléèwé Ṣèyí Mákindé bring back our children. Ó mà ti fẹ́ pé 30 ọjọ́ báyìí oṣù kan nínú òjò nínú oòrùn àwọn ọmọ kéékèèké ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta Davido ó ti ẹ̀ gbìyànjú ẹ wo Davido lánàá ni o níbi tó ti lọ kọrin ní concert open ceremony ti World Cup eléyìí tí wọ́n ń gbá FIFA ní Amẹ́ríkà. Davido ó customize aṣọ tó wọ̀ lójú stage ó kọ orúkọ gbogbo àwọn ọmọ wọ̀nyẹn sí lára òun náà lẹ́ ń wò yìí ó dẹ̀ sọ wípé bring them home bring back our children. Àti ẹ̀gbẹ́ kùndùsì fún Davido pẹ̀lú nǹkan tó ṣe yìí ó gbìyànjú láti lè jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé wọ́n kó àwọn ọmọ o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ẹ bá wa kó àwọn ọmọ wọ̀nyí jáde o. Omokri ṣé Omokri ṣó wa òkè Omokri wá ń bu ẹnu àtẹ́ lu aṣọ tí Davido wọ̀ yẹn wípé kí ló dé tí Davido máa kọ orúkọ àwọn ọmọ tí wọ́n jí ní Ọ̀yọ́ sí ara aṣọ ẹ̀ ó ní ó ti ń fún àwọn agbésùnmọ̀mí yẹn ní popularity ó ló jẹ́ kí àgbáyé mọ̀ wọ́n wípé kò dáa bó ṣe wọ aṣọ yẹn Omokri ó dẹ̀ pé orí ẹ̀ ti gbálẹ̀ ó dẹ̀ pé orí ẹ̀ fa epo ìwọ tó jẹ́ aṣojú ambassador Mexico kí ló ṣe sí jọ kí ló ṣe sí kí nìkan tá a gbọ́ lẹ́nu ẹ gbogbo yín pátápátá bí ìlú yẹn ṣe ń bàjẹ́ lẹ ṣe ń jẹ bí ìlú yẹn ṣe ń bàjẹ́ lẹ́yìn ṣe ń rí owó ń kó sápò bí ìlú yẹn ṣe ń bàjẹ́ inú ẹ̀ ni wọ́n ti fún ẹ ní post pé kó lọ máa ṣojú wọn ní Mexico ojú wọn tó wá lọ ṣe ní Mexico yẹn kí lè àǹfààní ẹ̀ Omokri ó lè ní gbogbo yín Davido kudos to you pẹ̀lú nǹkan tó ṣe yẹn ẹ̀wù yẹn lẹ̀ ń wò yìí o ó ṣe customize ẹ̀ tó wọ gbogbo àwọn aṣọ wọ̀nyẹn lójú stage bẹ́ẹ̀ náà ló ń kọ ẹ̀yìn yẹn sí gbogbo àgbáyé wípé bring them home bring them home ìyẹn ló ń fọ́ Omokri lórí torí mọ̀ wípé gbogbo àgbáyé ló wà níbi tí Davido ti lọ kọrin yẹn ní open ceremony World Cup tí wọ́n ń gbá lọ́wọ́lọ́wọ́ báyìí ní Amẹ́ríkà Davido wà lára àwọn tí wọ́n open ceremony gbogbo àgbáyé àwọn olórin Davido wà lára wọn Davido àgbè fún ẹ tán kudos to you ó ti ẹ̀ gbìyànjú bó tẹ̀ yẹ pé Nàìjíríà ò qualify fún World Cup ó tẹ̀ tí fìyẹn ó ti jẹ́ kí orúkọ wọn tẹ̀ tí wọ inú ibẹ̀ pẹ̀lú aṣọ tó wọ̀ pẹ̀lú bó ṣe wọṣọ yẹn gbogbo orúkọ àwọn ọmọ tí ó wà ní àkàkà àwọn agbésùnmọ̀mí yẹn pátá ni ó wà ń bẹ̀ tó dẹ̀ kọ orúkọ wọn sí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan àtorúkọ principal o àtorúkọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó o òun náà lẹ́ ń wò yẹn o ṣùgbọ́n Omokri ó wá ń sọ̀rọ̀ jọ Ṣèyí Mákindé ẹ wá gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe mú àwọn ọmọ wọ̀nyí wálé o àwọn ọmọ ọlọ́mọ ọmọ kò lè yàn ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ play political o ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ ṣe òṣèlú o bring them home gẹ́gẹ́ bí nǹkan tí Davido kọ sáṣọ yẹn bring them home bring back our children. Ẹ̀yin ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí Ṣèyí Mákindé ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ kó àwọn ọmọ wọ̀nyí wálé o. What we doing, Holly? What we doing? You know what I mean? FIFA. You know what I mean? The social issues that's going on in Nigeria right now. The kids that's abducted. These are the names. The kids and the teachers, and the ones that read are the ones that lost their lives. You know what I mean? May they so rest in peace. You know what I mean? Bring them back home. You know what I mean? Let me see the back again, boss. You know what I mean? Crazy. Bring them home. Pray for peace. Pray for peace. Love everywhere. May God be with the families of the abducted and the ones that have been killed. It's just a very, very sad situation. Still haven't been rescued. And yeah, we're praying to God every day. And also praying to God that, you know, the government's hastings and, you know. You know what I mean? Let's see the shirt. Pray for peace in Nigeria. You know, man, my country is going through a lot, man. Going through a lot. Sad. But yeah, we represent everywhere we go, man. Yes, sir. We're here. Àṣàkẹ́ TV show.